ojú òní tiwa ṣé ń gbọ́ mi dáadáa. àmì o à ń gbọ́ yín. ẹ ṣeun àkọ́kọ́ ni pé mo fẹ́ ká mọ̀ wípé ọ̀ní amúkùn ẹrù ẹwọ́ òkè là ń wò àwòsàlẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ̀yọ́ ṣé ń gbọ́ mi. gbogbo ilé ló ń gbọ́ yín sà. okay yeah so kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ tí àwọn ìjọba wọn ní north especially Sultan of Sokoto tí ò ní mọ̀ sí. Tẹ́ bá dẹ̀ notice dáadáa ẹ rí pé lẹ́nujọ́ mẹ́ta yìí níṣe ni wọ́n ń gbìyànjú láti wú nǹkan tó ń jẹ́ ṣẹ̀ríà jáde torí pé wọ́n rí pé ọwọ́ ọjà àwọn ò tí ì débi tó yẹ kó fẹ́ dé kò dẹ̀ síbi tó fẹ́ dé yẹn náà ju ilẹ̀ káàárọ̀ òjíire lọ òun lẹ fi notice dáadáa pé wọ́n ti ń lias pẹ̀lú àwọn nǹkan tó dàbí prominent people tó mọ̀ pé bóyá àwọn èèyàn máa ń gbọ́rọ̀ sí lẹ́nu nílẹ̀ Yorùbá lára wọn ni Oríyọmí Hamzat láìpẹ́ yìí ẹ rí pé Oríyọmí Hamzat wọ́n lọ bá àwọn mufti àtàwọn sultan kan tó lọ bá wọn ṣe ìpàdé kò dẹ̀ sí nǹkan tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ ju ọ̀rọ̀ ṣẹ̀ríà lọ. The same thing goes to máa nǹkan tó pè ní Adébáyọ̀ Ṣítù kò sí nǹkan tí wọ́n ń sọ náà ju ọ̀rọ̀ ṣẹ̀ríà lọ. So nǹkan tí wọ́n fẹ́ try láti ṣe ni wípé gbogbo àwọn tẹ́rí tí wọ́n ń ṣe ìjàmbá kọlù sí gbogbo Ìfẹ́lódùn Kwara ẹ rí pé wọn ò dé Ìlọrin rárá ibi ilẹ̀ Yorùbá gan ni wọ́n focus torí pé wọ́n rí pé ibẹ̀ yẹn dà pé ara ṣe ń dẹ̀wà sọ́dẹ̀ mọ̀ pé tó bá bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́kúṣe tí wọ́n ń ṣe yẹn tó bá dípọ̀ padà gbéṣẹ́ dé àwọlé wọ́n á gbé àwọn tó jẹ́ gbogbo ẹ̀ bá notice ẹ̀ rí pé wọ́n fẹ́ gbé àwọn security kan jáde tó pè ní àwọn Maeti ala kínní tó jẹ́ security network. These are the things tí wọ́n fẹ́ lò fún wa láti make sure wọ́n fẹ́ gbé sí gbogbo everywhere tó bá ti jẹ́lẹ̀ Yorùbá. So the only thing tí àwa tá jọmọ káàárọ̀ oòjíire fi lè resist kínní náà ni wípé kí a má dákẹ́ ká má ṣàárẹ̀ ká dẹ̀ má sinmi torí pé àwọn ẹni yìí agbára wọn kò ní pé òun ò ní jẹ́ kí ilé wó ṣùgbọ́n àtàjọ nílé ní ànígbà òun lè fi rí pé àsìkò tí tó láti máa call out lórí àwọn tó dàbẹ́ pé wọ́n ń ṣe atọ́kùn àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò dẹ̀ sẹ́ni náà ju ọba Olúwo ìyẹn Rashidi lọ kò sẹ́ni náà ju gbogbo àwọn tó dàbẹ́ pé ó jẹ́ prominent people because tẹ́ bá notice nígbà tó kọ́kọ́ fẹ́ gbé kínní ìwọlé Ọ̀yọ́ ló ti fẹ́ bẹ̀rẹ̀ ṣó ti yé yín the more tó bá ti ń dàbẹ́ pé àwa ta pera wa ní ọmọ Yorùbá bóyá nítorí pé a fẹ́ káwọn ẹni yìí support wa fún torí pé a fẹ́ jẹ oyè kan àbí gbá táwọn òde wo consequence tó máa padà ṣẹlẹ̀ sáwọn ọmọ wa ṣó ti yé òun ló máa ń ṣokùnfà irú nǹkan báyìí torí pé ẹ wo àwọn tí wọ́n ń pa nígbà tí àwọn máa sọ ọkọ lẹ́ẹ̀kan wọ́n ní pé ọba létà padà sọ pé emir nílọrin gangan ilẹ̀ Yorùbá ni ṣùgbọ́n emir ni wọ́n jẹ́ ń bẹ̀ ṣó ti yé kò dẹ̀ sí nǹkan tí wọ́n fẹ́ ṣe náà ju pé wọ́n fi bẹ́ẹ̀ ṣe bridge láti fi máa wọlé sí àwọn atájọ́mọ káàárọ̀ oòjíire lára ni. So gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yàtọ̀ ó sì máa ṣẹlẹ̀ àfi tí a bá pariwo síta àwọn tó ń bayé jẹ́ nínú àwọn tó jẹ́ àwọn ìran Yorùbá bíi Olúwo of Ìwó bíi mufti ẹ wo Mr. Oríyọmí àwọn náà fúnra wọn náà ti dàbẹ́ fún wọn ti ń lias pẹ̀lú wọn torí a ti rí fídíò tó ti ń fọ́tò tó ti ń jáde ibi tó ti jọ jókòó tọ́jọ́ ń ṣe mítìn kò dẹ̀ sí nǹkan tí wọ́n ń sọ bẹ́ẹ̀ náà ju ọ̀rọ̀ ṣẹ̀ríà lọ bóyá nítorí pé àwọn náà dẹ̀ tún fẹ́ gbégbá gọ́fúnà láti lè jẹ́ kó sọ̀pọ́ọ̀tì wọn the same thing náà ni bàbá Akíntọ́lá ṣe tó ti ń tẹ́ consequence yẹn ó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ Ọ̀yọ́ ó ń ṣẹlẹ̀ sáfọ̀jà fúnra rẹ̀ yẹn náà ṣẹlẹ̀ kí ló dé ó yẹ yẹ pé látọ̀yọ́ ni unity máa ń wá eléyìí ò ń ṣe torí tó dàbẹ́ pé níṣe ni a fẹ́ máa bà nǹkan jẹ́ àbí ká dàbẹ́ pé a fẹ́ máa fi máa pe àwọn èèyàn lórúkọ tí ò dáa ṣùgbọ́n nǹkan tí à ń try láti ṣe ni wípé tí a bá dárúkọ àwọn tó dàbẹ́ pé wọ́n ń ba nǹkan jẹ́ fún wa yìí Ọlọ́run jẹ́ kí a lè rọ́nà lọ ókè ẹ wò ránsìn àwọn kábíyèsí wa ẹ jẹ́ má bínú àwọn tó jẹ́ àwọn kábíyèsí wa
ẹ rí bí wọ́n ṣe ń bára wọn jà látọ̀dọ̀ bàbá wa Ọ̀jájá Ọọ̀ni òòṣà kábíyèsí o, látọ̀dọ̀ bàbá wa Aláàfin Ọ̀yọ́ kábíyèsí o. Kò sí nígbà tó bá dàbí pé àwọn kábíyèsí wa ń bára wọn jà, báwo lẹ ṣe expect security wa lù? Torí pé wáì ní pé àwọn ẹni náà ló máa sọ fáwọn ẹni bá pé ẹ ká ṣe bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀ ṣe ká ṣe báyìí. Ṣùgbọ́n nígbà táwọn ọmọ àlè kan tó bá dàbí pọ́n ti dàbí àsáwọ̀ tí wọ́n ń poison mind kábíyèsí ọba Ọ̀yọ́, báwo lẹ yẹ fẹ́ kí wọ́n ṣe ṣe? Torí pé wáì ní pé ọ̀rọ̀ yín sọ ti wá di ọ̀rọ̀ tó dàbẹ́ pé kí la máa wá ṣe báyìí ni. So òun ló fi dàbẹ́ gbogbo àwọn káàró òjìrì àsìkò ti tó fún wa láti jẹ́ ká jí. Kí ló dé tí ẹ wá fa gbogbo àwọn kinní yìí? Torí pé wáì ní pé wọ́n ní tọmọdé ò bàbá tàn wọ́n ná bá àrọ́bá, àrọ́bá sì ní bàbá ìtàn. Ó ní àwọn gúrùpù kan tí wọ́n pè ní OIC. Kí ni fún mi ní OIC yìí? Òun ni Organization of Islam Country, Organization of Islamic Country, òun ni OIC yìí. Àwọn wo ni wọ́n gbé kíní dìde? Ní 1986 Babangida òun ló wà lára àwọn tó gbé kíní dìde. Ẹ dẹ̀ mọ̀ wípé anything tó bá ti ń jẹ́ bí àbí Islam, ó yẹ kẹ́ mọ̀ pé ní gbogbo Afghanistan, Palestine, anywhere tó dàbẹ́ pé ní gbogbo wọn wà yẹn, most of them àwọn bí àbí jihadists wọ́n pọ̀ nù wọn, ISIS wọ́n pọ̀ nù wọn. Dìbọn tó bá ti wá dàbẹ́ pé wọ́n pọ̀ nù wọn bẹ́ẹ̀ yẹn, bó ṣe di wípé wọ́n ti register under organization yẹn, gbogbo wọn náà ló máa fi ara wọn máa wọlé sí ìlú tó ń pè ní Nàìjíríà. Àwọn olóde padà dàbẹ́ pé wọ́n tò sẹ́yìn wọn dáadáa ju àwọn nọ́ọ̀tì yẹn lọ. Òun lè fi ní pàlùmọ́jèrè pọ̀ lára àwọn tó já olùmọ́jèrè yẹn ló ń lò. This state náà lọ́jú gbọ́ fi wá ń cross Ìlọrin. So àwọn tó jẹ́ pé Islam àwọn tó jẹ́ bí wá pé Organization of Islamic kìíní ta pè yìí, àwọn ló dàbẹ́ pé àwọn ni wọ́n fún wọn ní ọwọ́. So àwa ni a gbọ́dọ̀ mọ bí a ṣe máa ṣe. Àwọn olóde ṣàtọ́kùn kìíní yìí òun náà ni Babangida, torí pé Babangida wà lára àwọn tó dàbẹ́ pé òun ló ń front. Ṣó ti yé yín bẹ́ẹ̀? Ní 1990 tó jẹ́ 1991 constitution níbi tó dípọ́n ti implement Sharia, Babangida náà wà lára àwọn tó yẹ kó gbé kíní kalẹ̀. Kí ló dé sọ? Wọ́n ní pé ní nọ́ọ̀tù torí pé àwọn jẹ́ gbogbo population wọn tó pọ̀ jù, wọ́n ní Islam ni wọ́n, Islamic ni wọ́n, so automatically àwọn gbọ́dọ̀ lo Sharia nínú constitution wọn. Ó dẹ̀ fún wọn bẹ́ẹ̀ la dẹ̀ ń parí pé wọ́n Nàìjíríà ni wá, ṣùgbọ́n látara bẹ̀ yẹn ibi tí problem ti bẹ̀rẹ̀ sí ń wọlé sí ọ̀dọ̀ wa nìyẹn. Ẹ wá ríran ẹ wòran sìn ní 1986 Babangida, ní 1991 Babangida. So ẹ ti mọ̀ pé gbogbo wọn lọ ní mission towards ilẹ̀ South tó yẹ pé àwa yìí. Wọ́n dẹ̀ mọ̀ pé táwọn ò bá bẹ̀rẹ̀ sí máa wọlé síbẹ̀ yẹn, nǹkan tó fẹ́ achieve ní Nàìjíríà ẹ̀wọ̀n ní rẹ̀ achieve. Kí ló dé fẹ́ achieve jí gbogbo Islamize gbogbo everybody lọ? Ṣó ti yé yín bẹ́ẹ̀? So àwa ta gbọ́dọ̀ mọ bí a ṣe máa pariwo wípé àwa ta jẹ́ ọmọ káàárọ̀ òjíire, nǹkan báyìí la fẹ́, nǹkan báyìí òun la fẹ́. Torí wáyé ni pé makọ́makọ́ ní ẹ wo àdúrà àwọn tí wọ́n pa, ọlọ́mọ ò mọ ọmọ mọ́, ó ní bàbá ò mọ bàbá mọ́. Ṣó ti yé yín bẹ́ẹ̀? Ẹ wò náà tó bá wá padà dípò wá ṣẹlẹ̀ sẹ́ni tó dàbẹ́ kò tẹ̀ tí mo kó wá padà ṣẹlẹ̀ sóhun. Òun lòyìnbó fi máa ń ní pé prevention is better than cure. Àwa tá jọmọ káàárọ̀ òjìrì àsìkò ti tó kí a dìde pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ má yẹ ká fi dá pé US ti ń ṣe tiẹ̀, ẹ káwa náà mo bá yẹ máa cover border wa kí ààbò tó péye kó lè pé fún gbogbo àwọn èèyàn wa. Torí pé àwọn tó yẹ pọ́ lè máa ṣe àkọlù sí irú Kwara yẹn díẹ̀ wọ́n á wọlé sọ́ṣun, díẹ̀ wọ́n á wọlé sékìtì, díẹ̀ wọ́n á wọlé sí Kwara, díẹ̀ àbí wọ́n á wọlé sí gbogbo, wọ́n wọlé sọ́ṣun, wọ́n á wọlé sógùn tó dẹ̀ pọ̀ ti ń wọlé. Ṣó ti yé? So à ń fàsìkò ibẹ̀ gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrì, ẹ jẹ́ ká jí. Àsìkò yìí kọ́ là ń sùn, ogun ti wọlé already, ogun ti wọlé. Èmi dẹ̀ gbàgbọ́ lágbára Ọlọ́run pé Oòduà gbé wa kò ní gbé gbogbo ọ̀dàlẹ̀ ilẹ̀ káàárọ̀ òjìrì. Àwọn tó bá fẹ́ kó wa sóko ẹrú, àwọn onílẹ̀ a máa mú wọn. Torí pé wáyé ni pé wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti fi kó ẹlòmíì ní nǹkan tó dàbí ẹ pé ìmọ̀ wọn ti fi kó lọ. Ká má lo another language. Ẹ jẹ́ kí gbogbo wa jí pé nǹkan tó ń jẹ́ ilẹ̀ wa kò ní nǹkan ṣe pẹ̀lẹ́sìn. Abínibí ó yàtọ̀ sí nǹkan tó dàbí ẹ pé a ṣì ń rò kó máa ṣẹlẹ̀ táì tí ì rí bó ṣẹlẹ̀. Nǹkan tá à ń rò yẹn nǹkan ẹ̀mí ni.
ṣùgbọ́n mo tó yẹ kó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí láti má jẹ́ kí ìrandíran àwọn ọmọ wa láti má jẹ́ kó jẹ̀yà òun la gbọ́dọ̀ fi prevent la gbọ́dọ̀ fi dáàbò bò mo dẹ̀ wá pé ojú òní ti wà lágbára Ọlọ́run sọmọ tó ń ṣẹlẹ̀ yìí gbogbo àwọn ìjọba lọ́mọ̀ sí i bẹ́ẹ̀ náà lọ tó fẹ́ fi play game torí pé wọ́n ti ń gbé gbogbo àwọn ìgbésẹ̀ kan débi wípé látara wípé wọ́n register sí under organization yẹn wọ́n fẹ́ máa lò láti máa dàbẹ́ pàwọn ló máa mú gómìnà jáde ní gbogbo every state òun ló fi jẹ́ pé a gbọ́dọ̀ sùn torí pé mo rí bí wọ́n ti fi nǹkan ẹ̀mí tó ti fi ń bá nǹkan tó dàbí pé physical jà kò possible nǹkan tó bá jẹ́ òfin tó jẹ́ pé ti ìlú òun ni bí a pé ó gbọ́dọ̀ jẹ́ bí a bí school wa wọ́n gbọ́dọ̀ máa ṣe nǹkan ọ̀fẹ́ níbẹ̀ ilé ètò ìlera wa wọ́n gbọ́dọ̀ máa ṣe nǹkan ọ̀fẹ́ bẹ́ẹ̀ bóyá ọ̀nà tá à ń gbà kọjá wọ́n gbọ́dọ̀ máa ṣe tó yẹ pé à lè máa rọ́nà tó gbà kọjá ibi tó yẹ pé a fi máa ṣiṣẹ́ tá fi máa rówó sápò wọ́n gbọ́dọ̀ máa nǹkan tó jẹ́ ẹ̀tọ́ ìjọba nìyẹn kò sí nǹkan tó kan nǹkan ẹ̀sìn sí nǹkan tó dàbí ti ìjọba so náà nísìnyí wọ́n ti ń wá gbogbo ọ̀nà láti máa kó àwọn tó dàbí delegate wọn kí wọ́n máa fi sí gbogbo bí kó lè jẹ́ governor ní gbogbo state wọn tó dẹ̀ kó rí bẹ́ẹ̀ so ẹ jọ ọmọ káàrọ̀ òjìrì àsìkò ti tó ta gbọ́dọ̀ jì ẹ má yẹ ká sun adẹ ń fa àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá wa àti ìyá wa tí ẹ bá wa túyáyá jáde láti yẹ bàbá wa Májàsọ́lá sí adẹ tó fàsìkò kí bàbá wa Olúbàdàn kábíyèsí o ẹ pẹ́ fún wa ọjọ́ òní tìyìn bàbá Olúgbọ́n ọjọ́ òní tìyìn sà gbogbo ẹ̀yin kábíyèsí pátápátá ní gbogbo ilẹ̀ káàrọ̀ òjìrì ọjọ́ òní tìyìn ẹ jọ nítorí Ọlọ́run ẹ má jẹ́ kí ẹ máa wo ọjọ́ ọ̀la àwa ọ̀dọ́ nígbà kan lẹ́yìn náà wá bá wa ṣe wà yìí tó bá pẹ́ ẹ ti kúrò ní stage táwa tún wà yìí àwa nísìnyí àtúwà máa ń pa tó ń fẹ́ gun òkè àgbà nígbà tẹ́yìn bá ń ṣe bẹ́ẹ̀ ń ṣe yẹn níbo kí làwọn fẹ́ bá kí làwọn ọmọ tó ń bọ̀ tó tún máa bá wa kí ló fẹ́